Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ̀yin obìnrin, ẹ̀yin obìnrin, má jẹ́ kí fóònù dalé ẹrú. Tó o bá ní cause, tó o bá ní reason láti kúrò ní ilé ọkọ, má kúrò ní ilé ọkọ. It's not greener on the other side. Ẹ má rò bóyá pé ibi tẹ́ wà ó burú. Tó bá wá fi ẹ̀gbọ́n rìrì, tó fi àhesọ sọ, tó fi àwọn nǹkan tí ò make sense tó fi kúrò nílé ọkọ, ó máa padà jẹ́ ká gbẹ̀yìn ni. Kò sọ́kùnrin mọ́ ń ta, okó ló pọ̀. Àwọn ọkùnrin gan tó wà ń ta sí wọn ò fẹ́ fẹ́yàwó mọ́, wọ́n kàn fẹ́ máa dóbò kó máa jẹ́ bàbá ọmọ ni. So bí wọ́n ṣe ń gbìyànjú láti kúrò nínú ilé ọkọ ẹ láti lọ dálé muṣú, bẹ́ẹ̀ náà ni ọkùnrin ló ń gbìyànjú láti free, ó ní freedom, kó kọ̀ jẹ́ pé a máa ṣe bàbá ọmọ, kò ní gbé, to not believe obìnrin ní wàhálà. Má fi fóònù ọ̀rọ̀ tí ò tọ́rọ̀, má fi wípé nǹkan right tí mo ní lọ́kọ mi ní, báwo ló ṣe máa ṣe báyìí tèmi náà ò lè ṣe. Kò rò bóyá tó bá jáde, ọkùnrin kan wà níta tó jẹ́ pé tó bá ti sọ fún akọni tó bá ti wú á ní tó yẹ pé a máa bí ẹ ṣe ẹ pé the same thing ní equal right lẹ máa ní nínú ilé. Kò sọ́kùnrin tó fẹ́ ṣe equal right pẹ̀lú obìnrin kankan, kẹ́ ẹ jẹ́ kó rí yín pé ìwọ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wà responsible, tẹ́ ẹ ń ṣe ẹ̀tọ́ nínú ilé yín, tẹ́ ẹ fi kóòdù sí fóònù. Mo kí yín, ẹ kú ọmọ ṣe. Gbogbo ọkùnrin tó fi kóòdù sí fóònù, àwọn gangan ló dilé mú o. Àwọn ló dilé mú. Ó kàn jẹ́ wípé ọ̀nà míì wà tí wọ́n lè gbà ṣe láì má fi fóònù sí kóòdù. Nǹkan tó bá fẹ́ kọ́kùn obìnrin rí, torí pé kò ń ṣe gbogbo ọkùnrin tó fi kóòdù sí fóònù ló jẹ́ wípé nítorí ìranù àbí nítorí òbò tí wọ́n ń dó àbí nítorí girlfriend ló ṣe fi kóòdù sí fóònù. Ọkùnrin a máa fi kóòdù sí fóònù nígbà míì nítorí important information tó jẹ́ pé ó lè jẹ́ tó ṣe ní ṣe pẹ̀lú iṣẹ́ ẹ̀ tí ò dẹ̀ gbúdọ̀ bọ́ta pé atóbìnrin ò gbúdọ̀ rí. So gbogbo ọkùnrin tó bá fi kóòdù sí fóònù, àwọn gangan náà dilé mú o, àwọn náà tún lè ṣe o. Àwọn ni wọn ò fẹ́ kó kú kò òjijì, àwọn ni wọn ò fẹ́ kó ní hypertension, àwọn ni wọn ò fẹ́ kó ya wèrè òjijì, kó ní depression òjijì. Àwọn ọkùnrin tí wọ́n fi kóòdù sí fóònù, àwọn gan náà ń dilé mú. Àmọ́ ọ̀nà míì wà tí wọ́n lè fi ṣe, bóyá wọn ò mọ̀ pé àwọn lè ní fóònù míì tí information àwọn tí gbogbo nǹkan táwọn fẹ́ jẹ́ kí ìwọ obìnrin mọ̀, àwọn lè ní fóònù míì tó máa wà lórí ẹ̀ tán dẹ̀ máa tọ́jú sínú inú mọ́tò, àbí tí wọ́n máa pa tán bá dé inú ilé, tán bá dé tàwọn á tún tàn padà. Àmọ́ èyí tí ò bá tí mọ̀ tó ń fi kóòdù sí fóònù tó dẹ̀ ń ṣẹ̀tọ́ ẹ̀ nínú ilé, tó ń ṣẹ̀tọ́ ẹ̀ lórí ẹ̀, àwọn gangan náà dilé mú. Má jẹ́ kéèyàn kankan tàn ẹ́ pé equal right. Obìnrin tó ń fi kóòdù sí fóònù tí ọkọ ẹ̀ ò dẹ̀ mọ̀ kóòdù ẹ̀, òun gangan ló ń da lérú, òun ló fẹ́ túlé ara ẹ̀. Ọkùnrin tó ń fi kóòdù sí fóònù, òun ni baálé ilé. Oríṣiríṣi ọ̀nà lọkùnrin lè fi kóòdù sí fóònù. Ẹ jẹ́ kó rí yín pé kì í ṣe nítorí obìnrin nìkan. Kí ló wà nínú obìnrin nìkan kọ́ ló mọ́kùnrin fi kóòdù sí fóònù? Ọkùnrin dẹ̀ ní baálé ilé. Tọkùnrin ò bá ti nà ẹ́, tí ò ti bá ta emotionally, tí ò ti fìyà jẹ, tó dẹ̀ ti ń ṣe responsibility ẹ̀, kóòdù tó fi sí fóònù, báwo ló ṣe kàn ẹ́? Ọkùnrin tó ń fi kóòdù sí fóònù, òun gangan ló dilé ara ẹ̀ mú, òun ni ò fẹ́ káyé ẹ̀ bàjẹ́ lóbìnrin. Ìwọ obìnrin tó ń fi kóòdù sí fóònù, ọ̀nà àti kúrò nílé ọkọ ló ń wá, ìwọ ló ń dalé ara ẹ̀ rú, gangan ló ń dalé rú. Obìnrin ò gbúdọ̀ ní kóòdù lórí fóònù tí ọkọ ẹ̀ ò ní mọ̀ sí. Obìnrin tó bá ti ń fi kóòdù sí fóònù tọkọ ẹ̀ ò mọ̀ sí, ó ti ń dóko ń ta, ó ti ń ṣèranù ni. Ó ti ń ṣèranù ni. Tí ọkọ ò bá ti fi ìyà jẹ, tí ò dẹ̀ tó ti ń ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé, ò lè máa question ẹ̀ pé bó ṣe ń fi fóònù. Kí ni ọkọ fẹ́ fi máa jọ́kọ gan? Kí ló fẹ́ fi máa jọ́kọ? Kò ń ṣe gbogbo information lèèyàn máa ń let out fóbìnrin. Tí ọkùnrin bá ń let out gbogbo information fóbìnrin, ó ti ṣetán tó fẹ́ kú, ó ti ṣetán tó fẹ́ di dàdá ń didí, ó ti ṣetán tó fẹ́ di arìndì. Tí ọkùnrin bá ti ń gbé gbogbo information ẹ̀ tó ń jẹ́ kí obìnrin ní access sí, tó bá yá obìnrin á máa feel entitled. Èyí tí ò bá yẹ kó mọ̀ tó tọ́jú, ìwọ tó ti ń fi kan wọ́n tẹ́lẹ̀, á máa request lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó jẹ́ kó ń mọ̀ ni. Ntẹ́ ẹ̀ nígbà ẹ̀ má gbà. Ṣùgbọ́n ìwọ obìnrin tó lọ fi kóòdù sí fóònù nínú ilé, ìwọ gangan ni òun dalé ara ẹ̀ rú. Ìwọ gangan ló fẹ́ fúnra rẹ̀ lọ́kàn balẹ̀, ìwọ gangan ló fẹ́ da ibùjókòó ara ẹ̀ rú. Téèyàn kan bá ń sọ fún ẹ pé tọkọ ẹ bá ti fi fóònù fi kóòdù, kí wọ́n náà fi fóònù sí i, onítọ̀hún fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ni. Honestly, tó o bá lọ sílé ẹgbẹgbẹ̀rún ọkùnrin
díẹ̀díẹ̀ náà fi yàtọ̀ síra wọn. Kò dẹ̀ sọ́kùnrin tó rẹ́dì láti ṣe equal right pẹ̀lú obìnrin àfọkùnrin tí ayé ẹ̀ bá ti bàjẹ́. Àwọn nǹkan kan wà tí yẹ pé ọkùnrin á kàn mọ̀ọ́mọ̀ ṣe pé kò fi mọ̀ pé ọkọ lòun, òun ni baálé ilé, tí ò dẹ̀ ní jẹ́ pé bóyá ó ní nǹkan kan nídìí ẹ̀, tí ò ní jẹ́ pé ó ní nǹkan kan nídìí ẹ̀. Tí wọ́n bá tẹ̀ wá flex mọ́ sọ pé obìnrin ni mí, nǹkan tó bá ṣe mo ṣe, ìwọ gangan ló fẹ́ fọwọ́ ẹ̀ dálé ara ẹ̀rú. Kò sọ́kùnrin kankan ta àwọn nǹkan tí ọkọ ẹ̀ ò bá ti gbà lọ́wọ́ ẹ̀ nínú ilé, tí kì í ṣe pé nǹkan tó affect ẹ̀. I'm telling you, tó bá lọ sí ọ̀dọ̀ ẹgbẹẹgbẹ̀rún ọkùnrin, wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀. Má jẹ́ kí fóònù dálé ẹ̀rú, má jẹ́ kí nǹkan tí ó kàn ẹ́ kó dálé ẹ̀rú. Tó o bá ti tì torí pé ọkọ ń fi kóòdù sí fóònù, tí wọn náà bẹ̀rẹ̀ sí ní o ò mọ kóòdù, tí wọn náà bẹ̀rẹ̀ sí ní fi kóòdù sí fóònù ẹ̀, I am telling you, ìwọ gangan ló fẹ́ dálé ara ẹ̀rú. Ìwọ gangan òun sọ fọkùnrin yẹn pé equal right ni ọkùnrin ò ní gbà fún ẹ. Kò dẹ̀ sí ọkọ mọ́, okó ló pọ̀ ń ta. Àwọn ọkùnrin gan ò fẹ́ jẹ́ ọkọ mọ́, bàbá ọmọ náà fẹ́ máa ṣe. Èyí tó bá rí gbámú tó ṣe dáadáa sí ẹ gbámú. Má jẹ́ kí àyè sọ equal right. Ó ṣe máa fi fóònù sí fóònù, ó ṣe máa ṣe kinní kan, ìyẹn ò kàn ẹ́. Má jẹ́ kí ìyẹn dálé ẹ̀rú. Àmọ́ ọkùnrin tó ń fi kóòdù sí fóònù, àwọn ni wọn ò fẹ́ jẹ́ kó kú kú òjijì. Àwọn ni wọn ò fẹ́ jẹ́ kó kú gífà. Àwọn ni wọn ò fẹ́ jẹ́ kó rí ní tójú ẹ̀ máa fọ́. Ẹ tún wá gbà pé kò ń ṣe nítorí obìnrin nìkan lọkùnrin ṣe ń fi kóòdù sí fóònù. Ọkùnrin tó bá wà responsible tó táṣẹ́ lé ẹ pa, a ti sọ fẹ́ni tó ń dóńtà pé má pè mí ní àárín ìṣẹ́jú báyìí sí ìṣẹ́jú báyìí, má pè mí nígbà báyìí, má pè mí nígbà báyìí. Àwọn ọkùnrin nìyẹn. Tọkùnrin bá fi kóòdù sí fóònù, kò ń ṣe nítorí obìnrin nìkan. Ó lè jẹ́ important information. Ó lè jẹ́ nǹkan tó yẹ pé kò tiẹ̀ mọ́wọ́ kò tiẹ̀ mẹsẹ̀, tó dẹ̀ ti ń dààmú ẹ̀ níta, tí ó dẹ̀ fẹ́ jẹ́ kí ìyàwó ẹ̀ lọ rí. Nítorí ẹ̀ á fi kóòdù sí fóònù ẹ̀. Ọkùnrin tó fi kóòdù sí fóònù ẹ̀, òun gangan ló ń protect ẹ̀, tí ò fẹ́ jẹ́ kí ilé òun dàrú. Ọkùnrin tó fi fóònù sí silence nínú ilé, tí ò fẹ́ gbé, òun gangan ni ò fẹ́ jẹ́ kí ilé ẹ̀ dàrú. Ṣùgbọ́n tí wo obìnrin bá ti torí ẹ̀, tí wọn náà bẹ̀rẹ̀ sí ní fi fóònù ẹ̀ sí silent, tó ti fi sí speaker tẹ́lẹ̀, tó di pé òun hide calls, ò pé call lójú ọkọ ẹ̀, òun fi kóòdù sí fóònù, ìwọ gangan ni ó fẹ́ da ilé ara ẹ̀ rú. Ṣé wàá rí equal right tó fẹ́ ṣe ẹ̀yẹn obìnrin? Ẹ rí pé obìnrin tó ti fẹ́ ilé ọkọ méjì, àwọn ọ̀rọ̀ fóònù kankan yẹn wọn tiẹ̀ kí ń ríro. Wọ́n á dẹ̀ manage ọkọ yẹn, wọ́n á manage ilé yẹn, wọ́n á dẹ̀ jókòó pa sínú ilé yẹn, o ò dẹ̀ ní access sínú ilé yẹn mọ́. Nǹkan tó ti ìwọ jáde tó bá ń ṣe fún obìnrin yẹn á máa gbà á mọ́ra, provided tọkùnrin yẹn bá ń tọ́jú ẹ̀, tọkùnrin yẹn ò bá fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ̀, á gbà á mọ́ra. Ṣé kóòdù ni? Á sọ wípé kó fi kóòdù sí fóònù gan, kó tún sí ilẹ̀ pa, á dẹ̀ jókòó, ilé yẹn á dẹ̀ wà successful. Tí wọ́n ti fi ìyà tó ti jẹ, gbogbo nǹkan tó ti bọ́kùnrin jẹ, tó ti bọ́kùnrin ṣe, obìnrin mi àtẹ̀yìntọ́ á dẹ̀ wá gbalé mọ́ ẹ lọ́wọ́. Ọ̀rọ̀ á wá di ẹpọ̀n tó ń fàtẹ́gùn sóko. Ọ̀rọ̀ á wá di ìyà, wà wá jẹ ìyà tí ẹpọ̀n ń jẹ níta nígbà tí wọ́n bá ń dóòbò lọ́wọ́. Má jẹ́ kéèyàn kankan tẹ̀ torí fóònù ń da lérú. Ẹ̀yin obìnrin yìí ẹ̀dẹ̀ fẹ́ máa feel wípé equal right, kò sí nǹkan tó ń jẹ́ equal right. Ọkùnrin tó bá máa gba equal right lọ́wọ́ ẹ̀, ayé ẹ̀ ti bàjẹ́, ọwọ́ ẹ̀ ò tẹnu, òótọ́ ọmọkùnrin ṣe, òótọ́ ni mò ń sọ fún yín. Ìwọ obìnrin tó bá lọ fi kóòdù sí fóònù ẹ̀, ìwọ gangan ló ń dalé ẹ̀rú. Ìwọ gangan ti fẹ́ bẹ̀rẹ̀ aṣẹ́wó, ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìnkùnrin. Ọkùnrin tó dẹ̀ tó gbangba sùn lọ́yẹ́, tó ń ṣe ẹ̀tọ́ ẹ̀ ò ní gbà fún ẹ. Kò ní gbà fún ẹ. Ọkùnrin ò ní gbà fún ẹ. Ìwọ tó bá ti ń fi kóòdù, obìnrin tó ń fi kóòdù sí fóònù, ó ti ń dókó ń ta ni, ó ti ìbẹ̀rẹ̀ ìranù ni, ó ti ń ṣe ìranù ni, ó ti fẹ́ máa ṣe amúkúnnakúnnà ni. Ọkùnrin tó ń fi kóòdù sí fóònù, baálé ilé ni. Provided tí ò bá ti gbé kọ́ọ̀lù obìnrin lójú ẹ̀, provided tí ojú ẹ̀ ò bá ti rírí kúrì, provided tó bá ti ń ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé, provided tó bá ti ń ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ, provided tó bá ti ń dó ẹ ní àsìkò tó yẹ kó dó ẹ, kò sí ìtò kan ẹ pé ọkùnrin fi kóòdù sí fóònù, kò sí ìtò o lẹ́tọ̀ọ́ láti ní ọkọ mi fi kóòdù sí fóònù, èmi náà fẹ́ máa fi kóòdù sí fóònù. Tó o bá ti ṣe, ìwọ gangan ni màdàrú, ìwọ ni igi wọ́rọ́kọ́ tó fẹ́ máa dalé ara ẹ rú, ìwọ ló ń po inú ilé ara ẹ, ló ń po omi inú ara ẹ, omi inú ilé ara ẹ, ìwọ ló ń fọmọ rogùn rò pọ̀ pé kó dàrú. Omi tó tòrò nínú ayé ẹ, ìwọ gangan ló fẹ́ ru fúnra ara ẹ. Kò sí ìtò kan ẹ láti fi bá ọkùnrin fagbága pé ó fi kóòdù sí fóònù mi ò mọ̀, ìwọ náà fi kóòdù sí, èmi náà fi kóòdù sí fóònù mi, èmi náà ò ní mọ̀. Ọkùnrin ló lọ tọrọ, ẹ ò lọ tọrọ ọkùnrin.
ọkùnrin ló ra gbá ló ra wo ló ra aṣọ ló lọ dọ̀bálẹ̀ ó lọ kúnlẹ̀ lọ tọrọ ọkùnrin. So àwọn ẹ jẹ́ kí àwọn right kan wà wípé àwọn náà ní. Mo sọ fún yín pé fẹ̀kàn tẹ́lẹ̀ Ọlọ́run ò rẹ́dì láti dóbi ọkùnrin ló dá data ló ṣẹ̀ wá ní ẹ jẹ́ ká dá obìnrin èmi ń sọ ti tèmi ẹ lè máa wò pé rubbish ló ń sọ but Ọlọ́run má jẹ́ kí kó dìgbẹ̀yìn kó tó lóyún olóko àdá yín. Ọlọ́run má jẹ́ kó dìgbà tí búrẹ́dì máa ta mẹ́ta 10 kọ́bọ̀ tó ti ń kéwu kẹ́ ẹ tó mọ̀ wípé nǹkan ńlá lẹ ṣe. Ọlọ́run má dìgbà tó jẹ́ wípé òjò bá dá lọ́lọ́mbrẹ́là máa mọ̀ wípé ẹrù lòún gbé dání. Tí èèyàn kan bá ń sọ fún ẹ pé kí ni right ọkùnrin láti máa fi kóòdù sí fóònù tíyàwó ẹ ò ní mọ̀, onítọ̀hún ti ń ṣì èrè ó máa dalí ẹrú. Wò ó kò dà bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ ní other side o. Àfọkùnrin táyé ẹ bá ti bàjẹ́ o, ọkùnrin ò fẹ́ yàwó mọ́. Èyí tó bá ní ya gbámú. Fóònù kéré nínú nǹkan tó lè dalé ilé ayé rẹ̀, tó lè dalé ẹrú. Tọkùnrin bá fi fóònù kóòdù sí fóònù, àwọn gangan ni baálé ilé provided tó bá wà responsible tó dẹ̀ ń ṣẹ́jú tí wọn nínú ilé. Àmọ́ ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ fi kóòdù sí fóònù, tẹ́ ẹ bá ti mọ̀ wípé information wà tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ìyàwó yín mọ̀, àwọn ìrìn kan wà tẹ́ ẹ fẹ́ jẹ́ kó mọ̀ tí kò ń ṣe ìrìn jìbìtì, tí kò ń ṣe ìrìn aburú, ṣé ká dóbò yìí náà ni. Ẹ lọ ra fóònù míì kẹ́ ẹ máa kó àwọn information yín sí orí fóònù yẹn. Ẹ bá ti fẹ́ wọlé ẹ pa á. Ẹ bá ní mọ́tò ẹ jù sábẹ́ síìtì nínú mọ́tò. Tẹ́ bá dẹ̀ ti wọnú mọ́tò láàárọ̀ ẹ tọ́ padà. Tó bá jẹ́ yẹn ló máa fa wàhálà nulẹ̀. Àmọ́ tẹ́ ẹ bá tí ì lè ṣe yẹn, ìwọ obìnrin mójú ẹ kúrò nínú fóònù tọkọ ẹ ń fi kóòdù sí, provided tí ò bá ti gbé kọ́ọ̀lù àlè lójú ẹ, provided tí ò bá ti gbé kọ́ọ̀lù lójú ẹ, provided tí nǹkan yẹn ò bá ti disturb ẹ. Kí ló ń lọ wá kóòdù ọkọ fún? Kí ló ń lọ wá fóònù ẹ fún? Má ti torí ẹ fi kóòdù sí fóònù tiẹ̀. Tó o bá dẹ̀ fi kóòdù sí jẹ́ kọ́kọ́ ẹ mọ̀. Nǹkan tó bá ti mú ẹ fi kóòdù sí fóònù tó jẹ́ kọ́kọ́ ẹ mọ̀, jọ nítorí Ọlọ́run o ti ń dókúnta o ti ń ṣèrànù ni. In tó bá dẹ̀ ti sọ pé òun béèrè kóòdù lọ́wọ́ ọkọ àbò ní dandan kó tan fóònù ẹ̀, o ti ń sọkọ yẹn dìgbẹ̀wò dání, o ti ń sọ wípé equal right lẹ́ni nínú ilé. Kò sí equal right kankan fún ọkùnrin tó bá jẹ́ baálé ilé ẹ̀ tó dẹ̀ ń ṣẹ̀tọ́ ẹ̀. Tó bá dẹ̀ ti mọ̀ pé ó fẹ́ ṣe equal right, ẹ kúkú jọ máa dá bùkátà pín. Ẹ jọ máa pín ọ̀rọ̀ inú ilé. Ẹ jọ máa sanwó ilé. Tóun bá san lóṣù mẹ́ta kí ìwọ náà san lóṣù mẹ́ta. Ẹ jọ máa pín bẹ́ẹ̀. Tóun bá sanwó gbogbo skul ọmọ kí ìwọ náà san. Báwo ló ṣe jẹ́ wípé gbogbo responsibility inú ilé ọkùnrin ló ń gbé èyí tó pọ̀ jù? Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni àwọn chance kan wà náà tí ọkùnrin náà láti ní tí wo ò ní ní. Gaskiya ni téèyàn kan bá sọ fún ẹ otherwise wàláhì ó fẹ́ dalé ẹrú. Ọlọ́run má jẹ́ káyé ẹ padà bàjẹ́. Ọlọ́run má jẹ́ kó padà di alámọ̀ tó ń jẹ lágbẹ́ ògiri. Ọlọ́run má jẹ́ kó padà máa dúró síta kó máa ní kán lọ bẹ́ẹ̀ pé kúnlé ọmọ ẹ wá tó ò ní lè wọnú ilé tó ti ní access sí tẹ́lẹ̀ mọ́ látara nǹkan tí ò tó nǹkan. Obìnrin mi àdẹ́ wà kódà wọ́n á gbé kọ́ọ̀lù àlè lójú ẹ̀, ìyẹn ò dẹ̀ ní disturb ẹ̀ provided tí ọkùnrin bá ń ṣẹ̀tọ́ ẹ̀. Wá gbọ́ àwọn obìnrin yìí wọ́n ti ná àwọn obìnrin ojú wọn á ti rí bóyá nílé ayé wọn ìyànà ti ń jẹ látàárọ̀ wọn níjọ́ tán ti ń wọlé ọkùnrin tán jàjàrí ọkùnrin tí ò fìyà jẹ wọn tí ò fìtìná tì wọn ṣùgbọ́n tó jẹ́ pé kóòdù ló ń fi sí fóònù. Wàláì wọ́n á máa kẹ lójú kẹ nímú ni tí ẹ bá bẹ ayé ẹ bá bàjẹ́ tán ló bá di ilé moṣú ló bá dẹni tó ń dó káàkiri. Ẹ lọ yára yín ní brain. Tí èèyàn kan bá sọ fún yín pé right yín ni láti fi kóòdù sí fóònù kọ́kọ́ yín má mọ̀, ó fẹ́ báyé yín jẹ́ ni. Téèyàn kan bá sọ fún yín pé right ẹni láti bá ọkọ ẹjà kó fi kóòdù sí fóònù láti fún ẹ ní kóòdù fóònù ẹ, ó fẹ́ báyé ẹ jẹ́ ni. N tí ò kàn ẹ́ kò kàn ẹ́ o, ó ń da lérú. N tí ò kàn ẹ́ ò kàn ẹ́ o. Ẹ lọ yára yín ní brain. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. sabarikolo.com. Gbogbo ẹ̀yin ọkùnrin ẹ lọ rẹ́gísítà ńbẹ̀. Tẹ́ ẹ bá ti ṣe tán ẹ jẹ́ kí n mọ̀. Ẹ̀yin obìnrin náà tẹ́ ẹ ní ìdí partner ẹ pè mí ṣùgbọ́n ẹ send voice note, ẹ send message torí kò ṣe gbogbo ìgbà ni mo máa ń gbé message. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí o. Máa tan pinpin pé kọ́kọ́ mú kóòdù kúrò lórí fóònù. Má ti torí pọ́kọ́ fi kóòdù sí fóònù kí ìwọ náà fi sí. Kò sí nǹkan tó ń jẹ́ equal right pẹ̀lú ọkùnrin àti ọkọ àti ìyàwó. Àwọn chances kan wà tọkùnrin máa ní tí ìwọ ò ní ní torí wípé ọkọ ló lórí aya. Kò sí nǹkan kan níta o. Ire o. Ó dàbọ̀.